ìròyìn jáde lánàá pé àwọn DSS wọ́n ti wá sí Òkè Kúrá ìyẹn níjọ́ Thursday láti Abuja wọ́n wá sókè Kúrá láti Abuja láti wá sí kínní wọ́n wá mú Abdulrahmon kúrò ní Ilorin wọ́n ti transfer rẹ̀ lọ sí Abuja ní ìrọ̀lẹ́ níbi aago 6 around 6 p.m. on Thursday ni àwọn DSS ni wọ́n wá sí Òkè Kúrá ní prison ọgbà àtúnṣe tí wọ́n fi Abdulrahmon pamọ́ sí. Àwọn DSS wọ́n ní wọ́n débẹ̀ ní around 6 p.m. ìrọ̀lẹ́ 6 p.m. ìrọ̀lẹ́ wọ́n dẹ̀ gbé Abdulrahmon wọ́n gbé lọ sí Abuja. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ṣùgbọ́n mo update àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ yẹn ní ìdájí yìí. Mo wá ń lọ wo comment, mo wá rí oríṣiríṣi comment níbẹ̀ pé wọ́n ti kéèsì yẹn Abdulrahmon kò sí kankan níbẹ̀ mọ́. Wọ́n ti fẹ́ dojú kéèsì rú, wọ́n ti fẹ́ dàrú ni, wọ́n ti mú Abdulrahmon kúrò lẹ́yìn, wọ́n ti fẹ́ mú un lọ, wọ́n ti fẹ́ mú pamọ́, wọ́n ti fẹ́ dọwọ́ bo kéèsì yẹn àwọn alágbára ti lọ́wọ́ sí, àwọn kìnìkan ti lọ́wọ́ sí kankan. Oníkálukú sáà ń sọ tiẹ̀ lábẹ́ comment. Tó jẹ́ kí n jáde wá gangan nìyẹn láti wá clarify èròǹgbà àwọn èèyàn torí pé iná báyọ̀ sọ́nì ismon bọ́lọ̀ sí sọ́nà abala kan àbádídá ẹ̀ṣẹ̀ ni ààrẹ torí pé Abdulrahmon jẹ́ mùsùlùmí káwá dọwọ́ bo in tó ṣe téèyàn bá jẹ́ mùsùlùmí ọjà Abdulrahmon ni òkè tó ń sá Abdulrahmon ni ọjẹ́ lómi o téèyàn bá ṣe ń tí ọ̀dà irú ẹ̀sìn tó ọba wà ọba jẹ́ mùsùlùmí ọba àjọmọ̀ ìyá mi tó ọjà kájọ jẹ́ mùsùlùmí tó ọba ṣe ń tí ọ̀dà èmi ò ní fojú ẹ̀sìn wò pé torí pé jẹ́ mùsùlùmí o torí pé n ti ń jẹ́ humanity kò limited lórí mùsùlùmí nìkan humanity ó circulate lórí ìjọmọ̀nìyàn ní humanity gbogbo tí bá ti ń jẹ́ èèyàn ṣé èèyàn sáà ní sí ń sẹ̀mí gbogbo orú ẹ̀sìn tí ì bá a máa ṣe ẹ fílẹ̀ pẹ̀lú Ọlọ́run oníkálukú ó jìyìn iṣẹ́ rẹ̀ nígbà tá a bá déwájú Ọlọ́run ẹnìkan kọ́ ni ó dájú ẹ̀sìn ẹnìkan kan kọ́ ló máa dájú ẹ̀sìn so humanity in tó wà is very very important láàrin wa nínú ayé àwùjọ tí ó bá ti sí humanity irú tí ń ṣẹlẹ̀ ní ó máa ṣẹlẹ̀ ìpànìyàn ìtàjẹ̀sílẹ̀ ìdúnbú ara ẹni ìfowó lágbára ẹni lójú so torí di eléyìí kéèsì Abdulrahmon adásí àwò nítorí pé báyà yẹn mùsùlùmí ní àfáàmọ́ ní kíní kan káwa máa fọwọ́ bu ẹnu tàbí ká máa kọ́fà rẹ̀ ara àní kọ́fà ẹni tó bá ṣàbùrú láwùjọ Ọlọ́run ní jẹ́ káwọ̀ bá wọn kọ́fà ká bá wọn dọwọ́ ká bá wọn daṣọ àṣírí bu ẹni tó bá ṣàbùrú láwùjọ ìyàtọ̀ bá yẹ kọjá kódà kọjá pé Ọlọ́run má ṣe mí lálábùrú ẹ̀dá o kó jẹ́ mi tí mò ń sọ̀rọ̀ yìí náà mo ṣàbùrú láwùjọ ìjìyàtọ̀ bá tọ́ àti tọ́ bá yẹ kíjọba ò fi jẹ mí tẹ́lòmíì náà bá ṣe ìjìyàtọ̀ bá tọ́ yẹ kíjọba ò fi jẹ ìyẹn laburú yìí òfin ní máa spread ní òfin ní máa pọ̀ láwùjọ ṣùgbọ́n tá a bá jí ń ṣe torí pé kírísítẹ́nì ni àwọn kírísítẹ́nì wá wò pé ẹ má jẹ́ kẹ́ni yóò sẹ́wọ̀n ẹ jẹ́ àdàsọ àṣírí bò aburú yìí ó máa pọ̀ sí ni mùsùlùmí ni àwa mùsùlùmí ẹ má jẹ́ kẹ́ni yóò sẹ́wọ̀n o torí pé yóò dojú ti Islam ẹ jẹ́ àdàsọ àṣírí bò aburú yìí ó máa pọ̀ sí ni a gbọ́dọ̀ máa fa àwọn èèyàn jófin ló fi já sí pé nígbà tí Abdulrahmon ṣẹlẹ̀ mo jáde mo dúró tán pé Abdulrahmon pẹ̀lú ògo Ọlọ́run àwọn pa ọ́ ni pípa náà pa ọ́ adúró tí a sìn dé kóòtù torí pé kì í sáwà ládàjọ́ ìlú tá a wà yìí ó lófin ó dẹ̀ níbi tí a lè ṣe mọ́ nígbà tí ti pásítọ̀ tọ́pa pásítọ̀ Èkó tí wọ́n àlẹ́jì pé ó wà ọlọ́wọ́ nínú kú Quadri mo tún jáde mo dúró tán lórí ọ̀rọ̀ pásítọ̀ yẹn náà pé kí ló dé why afa and pastors kí ló tọ́ pé afa àti pastor láàmú bá níbi pé wọ́n pààyàn lé ní o wọ́n pààyàn lọ́la o wọ́n bá ti yàn jẹ́ lé ní o kí ló dé why afa and pastors mo tún dúró tán mo tún jáde lórí ẹ̀ pé rárá bó jẹ́ pé àwọn kírísítẹ́nì kan wọ́n fẹ́ ṣàbòsí lórí ọ̀rọ̀ pastor yẹn kì í ṣe gbogbo wọn o àwọn kan torí pé àwọn tí wọ́n jókòó tí wọ́n dúró ìyálájẹ courtroom kírísítẹ́nì sáà ni ìyá yẹn fẹ́ràn òdodo olódodo ni wọ́n èèyàn dáadáa ni wọ́n àyàkùnmùlá o ọ̀gá mi dáadáa ni Alhaji Bashiru Sunusi kò ní bàjẹ́ fún yín o ẹ ṣeun gan o ẹ ti rí nǹkan àwẹ̀ mi o ẹ dàgbọ́n nǹkan àwẹ̀ mi ẹ bá mi ránṣẹ́ o. so
ọ̀rọ̀ Abdulrahmon bó bá ṣe ń lọ a gbọ́dọ̀ máa update yẹn ní ìrọ̀lẹ́ ní ọjọ́ Thursday ní aago 6 àwọn DSS wọ́n wá látàbújá wọ́n wá sí Òkè Kúrá níbi tí wọ́n fi Abdulrahmon pamọ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí náà kó tó di pé ẹjọ́ Abdulrahmon dé court wọ́n ti signal láti Àbújá pé ká máa gbé kéèsì yẹn bọ̀ látàbújá nínú tá a gbọ́ o ẹjọ́ yẹn bọ́rọ̀ yẹn ṣe rí táriwo yẹn pọ̀ wọ́n ti signal láti Àbújá pé sí Ìlọrin pé kéèsì Abdulrahmon ni o ká máa gbé bọ̀ nílọrin n tá a gbọ́ ni pé àwọn gọ́fìmẹ̀ntì Ìlọrin gọ́fìmẹ̀ntì Kwara State government wọ́n sọ fúnjọba láti Àbújá pé kí wọ́n dáadáa wọn páwọn àwọn kátó láti handle kéèsì yẹn so Kwara State government ni wọ́n allow láti jẹ́ kí wọ́n gbé kéèsì yẹn lọ sí Àbújá láti ìjọ yìí according to ń ta gbọ́ o ní bá a ṣe gbọ́ o wọ́n ní Kwara State government ni wọ́n sọ pé àwọn kájú ẹ̀ láti ṣe kéèsì yẹn láti monitor kéèsì yẹn fúnra wọn so Kwara State government àwọn ni wọ́n fi kéèsì yẹn lẹ̀ láti pé kan transfer kéèsì yẹn lọ sí Àbújá so ṣùgbọ́n torí pé federal government nínú kéèsì Abdulrahmon mo rí pé federal government interest lórí kéèsì yẹn torí pé wọ́n á fẹ́ kí ọlọ́wọ́ kan nínú wọ́n á fẹ́ kí báwo ni mo ti fẹ́ sọ̀rọ̀ yìí o pé wọ́n fẹ́ kí justice federal government wọ́n fẹ́ kí ìdájọ́ òdodo wá lórí kéèsì Abdulrahmon federal government fẹ́ kí ìdájọ́ òdodo kó wáyé lórí kéèsì Abdulrahmon federal believe pé tí wọ́n bá gbé kúrò nílùú tó ti ṣẹlẹ̀ tí wọ́n gbé lọ sí Àbújá ni ó máa jẹ́ kí ìdájọ́ òdodo wáyé lórí kéèsì yẹn ṣùgbọ́n ìjọba Kwara State wọ́n láwọn kátó nígbà yẹn ló jẹ́ kí kéèsì Abdulrahmon bí bẹ́ẹ̀ kọ́ kéèsì Abdulrahmon ọba ti kọ̀ bá ti dé court Àbújá direct náà bá ti lọ́ọ́ máa ṣe ẹjọ́ ẹ̀ ṣùgbọ́n Kwara State government Kwara government àwọn ni wọ́n fi kéèsì yẹn lẹ̀ wọ́n ready láti fi kéèsì yẹn lẹ̀ fún federal government but now federal government ní interest nínú kéèsì yẹn àdẹ̀gbọ́ tá a bá gbogbo àwọn tí a bá ń fọkàn bá kéèsì yẹn lọ hearing eléyìí tó wáyé last yìí níbi ìgbẹ́jọ́ Abdulrahmon tó wáyé last yìí wọ́n ti sọ níbẹ̀ pé wọ́n á transfer kéèsì yẹn so ẹni tó gbọ́ ẹjọ́ yẹn adájọ́ tó gbọ́ ẹjọ́ yẹn ní last hearing ní kóòtù tí wọ́n lọ last nípa Abdulrahmon yìí adájọ́ yẹn ti sọ pé kéèsì yẹn o unlikely kí wọ́n transfer rẹ̀ sí Àbújá kó jẹ́ pé the next hearing báyìí Àbújá ni wọ́n á ti lọ ṣe kéèsì yẹn ni wọ́n á ti lọ gbọ́ wọ́n ti sọ ní kóòtù gbogbo àná láti gbọ́ àfẹn tí ó bá fọkàn bá kéèsì yẹn lọ lọ́kù ẹni ó bá ti fọkàn bá lọ kódà nígbà táwọn lọ́ọ̀yà jáde àwọn lọ́ọ̀yà gangan náà mẹ́sàn-án pé àwọn federal government pé wọ́n fẹ́ transfer kéèsì yẹn láti Ìlọrin lọ sí Àbújá pé so lè tọ́jẹ́ pé wọ́n dẹ̀ ti ń ṣe processing bí wọ́n á ti gbé kéèsì yẹn kúrò ní Ìlọrin ká máa gbé lọ Àbújá wọ́n sọ kóòtù tí wọ́n lọ last yìí wọ́n sọ adájọ́ náà dẹ̀ sọ àwọn agbẹjọ́rò náà dẹ̀ sọ wípé kéèsì yìí o so wọ́n fẹ́ gbé kúrò ní Ìlọrin wọ́n fẹ́ transfer rẹ̀ lọ sí Àbújá so transferring of that particular case òun ló bí into Abuja transferring of that particular case into Abuja òun ló bí ti transfer Abdulrahmon láti Ìlọrin lọ sí Abuja gbogbo ẹ̀yẹn tẹ́ ń sọ pé kéèsì yẹn wọ́n ti fẹ́ dojú ẹ̀rú wọ́n ti fẹ́ tọwọ́ bọ̀ kí ló dé fi lè gbé Abdulrahmon lọ sí Abuja kankan gbígbé Abdulrahmon lọ sí Abuja gan ló máa jẹ́ kí ìdájọ́ òdodo wáyé gbígbé Abdulrahmon kúrò nílọrin lọ sí Abuja gangan ẹ mọ̀ pé ẹni tí ọba ń rú ìwà yẹn nínú ìlú yẹn kán tó wá máa ṣe kéèsì irú rẹ̀ nínú ìlú yẹn ẹ mọ̀ pé àwọn tó bá máa jẹ́ backup ẹ̀ inú ìlú náà máa wà ẹni tó rú ìwà yẹn nínú ìlú yẹn àwọn tó máa jẹ́ backup fún tó bá máa ní backup o tí Abdulrahmon tó bá jẹ́ pé ó ní àwọn bàbá àṣàlẹ̀ ìlú wo lẹ́rù pé àwọn bàbá àṣàlẹ̀ rẹ̀ wà tí àwọn bàbá àṣàlẹ̀ bá wà káàkiri ìlú ó máa ní àwọn kan gbòógì nílùú Ìlọrin ní Kwara State so ó rọrùn fún ẹni tí wọ́n ń ṣe ẹjọ́ rẹ̀ nílùú tó wà láti rí ẹjọ́ yẹn ṣe kíni láti rí manipulate tó bá láwọn bàbá àṣàlẹ̀ tó dúró dáadáa wọ́n á rìnrìn yẹn láàrin ìlú yẹn wọ́n á rẹ̀ pa náà
ṣùgbọ́n nísìnyí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ mo ń sọ eléyìí láti pé ká lè mọ̀ pé ìdájọ́ òdodo ń bẹ lórí ọ̀rọ̀ Abdulrahmon. ẹnìkankan ò ṣetán láti sọ pé ká Abdulrahmon kó má ṣẹ̀wọ̀n tàbí kó má kú ká má pa. ẹ lè rí èèyàn kankan tó jẹ́ ní tó gbádùn tó ní làákàyè o kó wá máa sáré kiri. tá a bá rí irú ẹni bẹ́ẹ̀ a jẹ́ pé àwọn tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú Abdulrahmon nìyẹn. ẹ rí i pé Abdulrahmon gan ọ̀rẹ́ ni tí ó dúró fún kọ̀ọ̀sẹ̀ kò rí lọ́ọ̀yà tí ó dúró ta ló fẹ́ dúró fún Abdulrahmon ní ta ló fẹ́ gba lọ́ọ̀yà fún ẹni ó bá gba lọ́ọ̀yà fún Abdulrahmon ó yẹ ká sùúrù ẹni bẹ́ẹ̀ pé alábùlù náà ká lè kó lù. so ọ̀rọ̀ Abdulrahmon kò lọ́wọ́ kankan nínú o ẹnìkankan ọ̀dẹ̀ ẹnìkankan ò dúró ní dúró pé kí Abdulrahmon kán má pa lórí ẹni bá ti pààyàn nínú òfin Ọlọ́run dandan náà ní ká pa kódà nínú òfin ayé ẹni ó bá pààyàn nínú òfin ayé náà ni pé ẹni ó bá pààyàn o ká pa ni. so ọwọ́ ọ̀nà kìnnà bá ń bẹ̀ ayé sọ̀rọ̀ ni o tẹ́ àwọn èèyàn bá sọ pé ẹ̀yàn sọ pé ọwọ́ ọ̀nà kìnnà bá ń lé Abdulrahmon irọ́ ni o kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ o níbo náà ti sọ bẹ́ẹ̀ ẹnìkan kan ò sọ pọ́wọ́ ọ̀nà kìnnà bá ń lé Abdulrahmon níbo làwọn èèyàn ti ń gbọ́ àwọn information rádàràdà báyìí àwọn kan náà pàdé mi wọ́n sọ pé orí ọ̀nà kìnnà bá ń lé Abdulrahmon níbo lẹ ti gbọ́ sádájọ́ ló sọ bẹ́ẹ̀ ni àbáwọn agbẹjọ́rò rẹ̀ àbá Abdulrahmon náà ló sọ bẹ́ẹ̀ àwọn èèyàn náà ń sọ ayé sọ̀rọ̀ kiri o pé ọwọ́ ọ̀nà kìnnà bá ń lé Abdulrahmon ayé sọ̀rọ̀ ni orí ọ̀nà kìnnà bá ń lé Abdulrahmon ayé sọ̀rọ̀ ni o Abdulrahmon gangan ó jẹ́wọ́ pé ọwọ́ Hafsa ní bẹ nílé òun bó ti jẹ́ pé wọ́n lórí Ìbàdàn lọ́wọ́ àwọn alábàárà ní orí òsì lọ́dọ̀ àwọn wọ́n lórí àtàn ló tún wà nílọrin adórí àtàn àríyá orí Hafsa ń bẹ ibo lórí wà wọlé sí wàhálà wàhálà Ọlọ́run ló mọ ibi tí orí Hafsa wà. bọ́ Abdulrahmon gangan kò deny pé òun kọ́ ló ń pa Hafsa ọwọ́ Hafsa náà dẹ̀ bá nílé rẹ̀ nínú òkè gbogbo àwọn tí wọ́n ń gbèrò yẹn lẹ́jẹ̀ kiri pé ọwọ́ ọ̀nà kíní o wọ́n lọ́wọ́ ọ̀nà kíná tó bá ń bẹ o wọ́n lórí ọ̀nà kíní irọ́ ni ìròyìn ẹlẹ́jẹ̀ lélẹ́yìí o ìròyìn ẹlẹ́jẹ̀ lélẹ́yìí so kéèsì yẹn ọjẹ̀ níwù lẹ́yìn tó jẹ́ pé Abdulrahmon ò lè bọ́ ń bẹ̀ kí lọ́ọ̀yà ọ̀sọ̀ kalẹ̀ fún ká gba lọ́ọ̀yà fún láti sánmà keje Abdulrahmon ò lè bọ́ ń bẹ̀ torí pé Ọlọ́run gan ò lè jẹ́ ọ bọ́ ń bẹ̀ torí pé òfin Ọlọ́run gangan ni pé ẹni ó bá pààyàn kí wọ́n pa ni òfin Ọlọ́run nìyẹn àlè húsínù bìlì húsínì ni wàlẹ̀ àǹfù bìlì àǹfì ojú fún ojú etí fún etí ẹni ó bá fọyàn lójú ká fóun náà lójú padà ni ẹni ó bá gèèyàn létí ká gé òun náà létí padà ni ẹni ó bá pààyàn ká pa òun náà padà ni òfin Ọlọ́run nìyẹn bọ́dẹ̀ sí rí nínú òfin ayé náà nìyẹn so tí transfer kéèsì Abdulrahmon láti Ìlọrin lọ sí Abuja kí ìdájọ́ òdodo tún lè bá a wáyé dáadáa ni kì í ṣe pé bọ́yọ́ lọ́wọ́ kankan ná kéèsì yẹn pé wọ́n transfer kéèsì Abdulrahmon láti Ìlọrin lọ sí kíni àwọn yẹn ti ń sọ ìdàkejì ọ̀rọ̀ pé wọ́n ti fẹ́ fowó bo kéèsì yẹn o wọ́n ti fẹ́ pa kéèsì yẹn mọ́lẹ̀ o wọ́n ti fẹ́ dọwọ́ bò ó wọ́n ti fẹ́ ṣègbà o wọ́n ti fẹ́ dọ́gbọ́n gbé Abdulrahmon travel o wọ́n ti fẹ́ rárá irọ́ ni Abdulrahmon ò ní ìdájọ́ òdodo torí pé àwọn tí ń bẹ ní Abuja àwọn gangan ní interest nínú kéèsì yẹn wọ́n fẹ́ kí ìdájọ́ òdodo wáyé wọ́n á fẹ́ kí àwọn èèyàn kankan lo influence lórí kéèsì yẹn nílùú Ìlọrin ló jẹ́ kí federal government ó ní interest lórí kéèsì yẹn pé that case also will be transferred to Abuja pé kéèsì yẹn o wọ́n gbọ́dọ̀ ká máa gbé bọ̀ l'Abuja gbọ́dọ̀ ká máa gbọ́ ní Ìlọrin ká máa gbé bọ̀ l'Abuja so ó yẹ kí inú wa ó máa dùn ni ó yẹ kí inú wa ó máa dùn yẹn kò yẹ ká tó máa sọ̀sọ́kúsọ kudos to iléeṣẹ́ ọlọ́pàá kudos to them wọ́n ṣe dáadáa àwọn DSS ni wọ́n náà wá gbé Abdulrahmon láti Ìlọrin lọ sí Abuja so ẹnìkankan ò manipulate kéèsì o kéèsì yẹn ń lọ gẹ́gẹ́ bí òfin ṣe là kalẹ̀ ó ń lọ bó ṣe yẹ kó lọ ẹnìkankan ò manipulate kéèsì àwọn adájọ́ gbàbọ̀dè àwọn ọlọ́pàá ọgbàbọ̀dè àwọn aráàlú gan ọgbàbọ̀dè gbogbo àfáà gan ọgbàbọ̀dè gbogbo àfáà gan lọ́fẹ́ kí ìdájọ́ òdodo wáyé lórí ẹ̀ gbogbo àfáà gan lọ́fẹ́ kí ìdájọ́ òdodo wáyé lórí ẹ̀ ní gbogbo àfáà lọ́fẹ́ kí ìdájọ́ òdodo wáyé lórí ẹ̀ ibi tó rí Hausa wọlé sí bọ́jẹ́ Ìbàdàn àmọ́ sáàrí Ìlọrin ni àrí Ìlọrin a lè sọ pé kì í ṣe Ìbàdàn lọ́ọ́ wọlé sí
torí bá àrí ńlọrin náà